Faso, coming up every Tuesday evening on Ataishi African TV. Ìrèké ládùn púpọ̀, ayé gbogbo wa ládùn, ayé gbogbo wa lóyin. Ṣùgbọ́n nígbà wáṣẹ́, ìrèké ọ̀rọ̀ rẹ̀ korò, òun ló korò jù nínú gbogbo nǹkan. Ọ̀rọ̀ rẹ̀ bó ṣe rí, a ó gbọ́ nínú Ifá, nínú ọ̀rọ̀ tí Ifá sọ, nínú ẹsẹ̀ Ifá odù Ògúndá lọ́tún, Ògúndá lósìn tá a pè ní Ògúndá méjì. Níbi tí Ifá ti ní pankẹ́rẹ́ jíwín ní awo inú igbó. Adébáfò ṣàlọ́ọ̀ṣẹ̀ rẹ̀ màgbò tí ó fa ládùn fún rèké. Ìrèké ló lọ sóko awo pé ọ̀rọ̀ òun tó korò yìí lè ládùn. Wọ́n ní ẹbọ ni kó rú, ẹbọ ni kó ṣe o. Wọ́n ní kó bá rúbọ tán kó lọ dìmọ́ Òṣàlá. Ìrèké ṣe bẹ́ẹ̀. Òṣàlá ló sì làbá ló làṣẹ. Òṣàlá bá fi àṣẹ rẹ̀, àbá rẹ̀, ó fi tún ayé ìrèké ṣe. Láyé rẹ̀ bá bẹ̀rẹ̀ sí ládùn, ló bá pàṣẹ adùn sínú ayé ìrèké. Ló fi jẹ́ pé di òní dọ̀la tẹ́ ẹ bá mú ìrèké adùn lẹ́ẹ̀ma kàn bẹ́ẹ̀. Ìwọ tí nǹkan rẹ bá rújú tó wá rò pé kò lè dá mọ́, ìwọ náà fi ọ̀rọ̀ ìrèké kó fi ṣàríkọ́gbọ́n, nǹkan wa yóò máa dá. Dòní dọ̀la tẹ́ ẹ bá jẹ́ ìrèké, ẹ rí i pé adùn náà ní bẹ́ńbẹ́, adùn lọ̀rọ̀ wa yóò máa jẹ́ o. Ọfá náà kì í síwájú, ó ní òrìṣà ọ̀lẹ́ ọ̀ṣẹ̀rẹ̀ màgbò ló fa ládùn fún rèké. Ifá kò jẹ́ ìrádùn ara mi jẹ, gbogbo alárádùn ara wa jẹ o. Ìbànújẹ́ ayé ò ní bá wa o. Ẹ̀là ìbọrú, ẹ̀là ìbọyè, ẹ̀là ìbọ ṣíṣẹ́.